wo nǹkan tí mo ṣe dáàdì. Kí ló ṣe? Ẹ jẹ́ káwọ́ mi sókè kí n dojú mi kẹ́ fún mi punishment. Ìyẹn máa san nẹ́ẹ̀tì mi tó yá ó máa san padà. Ó yá, Súsẹ́yìn. máa lọ Sún sẹ́yìn. 1 billion wá. Súsẹ́yìn. Ok. Ó yá sún sí. Súsẹ́yìn sí. O ti ń jalè tipẹ́ olójú ẹ̀ wéé le. Ọlọ́run mi ní jalè. Láti kékeré o ti ń jalè. Ọlọ́run dáàdì mi kí n jalè. O máa ń jalè tẹ́lẹ̀. Mi kí n Ó ń jalè. jalè. Mo ní kò ń Dáàdì jalè. mi folówó bàbá yín. Ó sùn ni. Ẹ̀mọ́ ìmàmà pè mí sí ọlọ́ tó bá rí mi lórí mọ́tò police station wọ́n máa pa mí tí Wọn ò lè àǹtí bá pẹ́. délé níjọ́ mi. Wọn ò lè pẹ́. Yìí dáàdì èjò dáàdì. Ẹ̀gbọ́n Ahmed. Ó sùn ni. Dáàdì. Ọmọ kan wà níbà yìí tó wá jí ẹja mi lánàá. Bá ń kó àwọn sójà méjì. Sójà méjì. Tó bá ti wọ́n bọ̀ ya police station so that ẹ bá ti lù ú dáadáa tán ẹ máa bá ń gbé lọ police station. Má pẹ́ mọ́ wọn fà. Wọ́n wá jẹ́jà mi lánàá ni wọ́n àti bọ̀dẹ́. Wọ́n ya gbogbo nẹ́ẹ̀tì mi pátápátá. Ẹ má bọ̀. Dáàdì èdè pa mí. O ò tí kú. Dáàdì mi ti kú dànù. A ló ò tí kú. Dáàdì Ọlọ́run mi ti kú. Ṣebí ìtò ṣe kú. Òbúkọ ẹlẹ́nu ọ̀ndígẹ̀ ló Ṣebí máa ìtò ṣe kú lánàá ló tún wá ṣe lónìí. O tún fẹ́ wá jí mi lónìí àbí. ẹ̀. Mélòó lẹ kó lọlé lánàá? Àrí kankan mú Ọlọ́run. Ṣùgbọ́n ẹ try láti mú dáadáa rí. Àrí mú. Ṣùgbọ́n ẹ gbìyànjú dáadáa. Àmọ́ ẹ̀kọ́ jábọ̀ ó lọ. Irú yín lẹ wá ń wá sí fáàmù mi ẹrú bẹ́ẹ̀ ni. Dáàdì. Ṣé ò rójú mi? Dáàdì ṣe lọ mú wá a máa ṣe nẹ́ẹ̀tì yẹn. Níbo ló fowó sí? Níbo ló ti rówó? Mọ́ ìmọ̀ fún mi lówó. Mo fẹ́ gbé ẹ lọ́dọ̀ mọ́ mi ẹ̀ ń sìn. Ó yá ajá lọ. Jọ̀kọ́ tí mo ní sọ́n kò dìde ni. Tó fẹ́ kí fọ́ọ̀kì bórí ẹ̀ ni. Rárá. Máa ya orí ẹ o.